adájọ́ mọ́tàsí asọ̀rọ̀ mọ́yẹ̀ bírú wọn bá sọnù ó yẹ ká wá wọn. mo ṣèlérí pé n ò ní pẹ́ tẹ̀ síwájú lórí ìwé tó tún kàn ní Ẹwà Èdè Yorùbá TV. ìwé tí a máa kà báyìí òun náà ni àrùn mẹ́ta àtọ̀runwá. àrùn mẹ́ta àtọ̀runwá bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé Láwuyì Ògúnníran náà ni wọ́n kọ. orí kan ní Àdìó àti Àbẹ̀ó. Àdìó àti Àbẹ̀ó ìwé tá a wí ó dùn púpọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀kọ́ ń bẹ ń bẹ. ìdínú tó jẹ́ kí n yàn láàyò láti kà fẹ́yìn olólùfẹ́ mi. ẹ wá nǹkan fìdílé ẹ jájọ gbádùn rẹ̀. bá a bá ń fohùn wé ohun ìpò ẹ̀pájọ pósí ẹ̀ lérí iṣẹ́ ẹlẹ́dẹ̀jọ dúndún ẹnu mọ̀dó jẹnu ìrá ẹnu kẹ́kẹ́ jẹnu ẹja ẹnu àgùntàn jẹnu ẹwùwù. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Àdìó àti Àbẹ̀ó fi ara jọ ara wọn. àwọn méjèèjì pupa fẹ́rẹ́ wọn kọlà pélé òró mẹ́ta sẹ́rẹ̀kẹ́ wọn ga níwọ̀ntúnwọ̀nsì èèyàn wẹ́lẹ́ńjẹ́ ni wọ́n sì tún fi ìwòjú jọra wọn. ìjọra wọn wọ̀nyí a máa yà wọn ará ilé wọn lẹ́nu. àwọn alàgàtà sì máa rò pé ìbejì ni wọ́n. àdúgbò kan náà ni wọ́n ń gbé ní ìlú kan tí ò jìnnà sí ìlú ńlá kan tí wọ́n sọ pé ọba kan ti jẹ rí tí ó kọ̀ kí wọ́n gbé ọ̀nà rélùwéè gba ìlú náà kọjá lọ sí Òkè Ọya látijọ́ nítorí ìdí pé wọ́n fẹ́ fi kó mi láya lọ ni. gẹ́gẹ́ bí wọ́n sọ pé ọba náà wí ojú àgbàrá ńlá kan wà ládùúgbò náà ọlà àdúgbò náà kọjá níbi tí Àdìó Àbẹ̀ó àti gbogbo ọmọ àdúgbò ọmọdé àdúgbò tí wọ́n ti ń ṣeré ojú àgbàrá lóríṣiríṣi. kò sí tẹlifíṣàn tàbí rédíò tàbí oyin ṣeré tàbí gbígba fàájì irun ilé tó lè tẹ̀dí ọmọdé mọ́lẹ̀ nígbà náà. èyí ló sì mú kí àwọn ọmọdé tó kéré jù lọ máa ṣeré erùpẹ̀ lójú àgbàrá lọ́jọ́ ọjọ́rọ̀ tí àwọn tó dàgbà jù wọ́n lọ a sì máa di búrú tàbí ṣeré èdè mímọ̀ tàbí ṣeré ẹ̀ńbáláyà kọ́ wá wọ̀ ọ́ tàbí kọ́ òkìtì títa tàbí kọ́ ìjàkadì jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aré ojú àgbàrá náà ní gbogbo wọn. àwọn àgbà pẹ̀lú kì í fi gbogbo àkókò ìrọ̀lẹ́ tí wọ́n ń ṣe nǹkan wọ̀nyí jókòó sínú ilé pẹ̀lú. àwọn náà lè gbé ìjókòó síta láti máa gba fàájì tàbí najú ń bẹ̀. ní àkókò yìí ni wọ́n máa ń ní àǹfààní láti máa wo àwọn ọmọdé tí ń ṣeré ojú àgbàrá láti ọ̀kánkán àti láti wo àwọn tó jù wọ́n lọ tí ń ṣeré líle tí a mẹ́nubà gbẹ̀yìn láti lè máa kì wọ́n nílọ̀ bí àrí wọn bá ń lé jù. nírú àkókò ìbáyìí ni àwọn àgbà máa ń ní àǹfààní láti mọrú ẹni tí ọmọdé tí ń ṣeré ojú àgbàrá àti àwọn tó jù wọ́n lọ tí ń ṣeré líle yóò jẹ́ láyé. èyí tí yóò jẹ́ olórí ọlọ́rọ̀ onípò àpèsìn ọlọ́gbọ́n onídàájọ́ ẹrú ayé ọmọ ọ̀dọ̀ alágbèrè olójú mọ́gbẹ́gbẹ́ kan olójú kòkòrò ọ̀lẹ oníjàngbọ̀n òpùrọ́ ìkà alájàgbélà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ńbẹ̀ ni wọ́n ti mọ̀ wọ́n á sì lè tètè máa ṣẹ́rí wọn kúò ní ọ̀nà tí ò bá dára. ní Yorùbá fi sọ pé ibi eré erùpẹ̀ láti mọ ọmọ tí yóò jọba. gbogbo ọmọdé tó bá ti ń pọ́n díẹ̀díẹ̀ ní dáríjọ nínú òṣùpá lálẹ́ láti gbọ́ àlọ́ àpagbè àti àpamọ̀ lẹ́nu àwọn ẹ̀gbọ́n tàbí ìyá wọn. níyìn ni àwọn ọmọdé ti máa ń ní àǹfààní láti máa fi ìtàn tí ọ̀rọ̀ mọ́ nǹkan wọ̀nyí kọ́gbọ́n nípa ilé ayé wọn. èyí pẹ̀lú sì máa ń mú kí àwọn àgbàlagbà mọ irú ìwà tí ọmọ kan lè wù pàápàá ńgbà tí wọ́n bá kíyèsí ọ̀rọ̀ ẹnu tàbí ìwà rẹ̀ lẹ́yìn tó bá ti gbọ́ àlọ́ náà tán. ní tòótọ́ ìpele nǹkan mẹ́ta wọ̀nyí ló ń túmọ̀ irú ìrìn àjò tí ẹnìkan lè rìn nínú ayé nítorí pé òwúrọ̀ ní fi bí ọjọ́ yóò ti rí hàn gẹ́gẹ́ bí ìgbà èwe ti fi ohun tí èèyàn jẹ́ láyé hàn. ńgbà tí wọ́n dàgbà dé ibi ṣíṣeré ojú àgbàrá Àdìó àti Àbẹ̀ó ṣe díẹ̀ níbẹ̀. irú títà iyọ̀ títà oúnjẹ títà àgbẹ̀ ṣíṣe ilé kíkọ́ ẹjọ́ dídá ọmọ bíbáwí ìjà lílà ilẹ̀ gbígbá ìtọ́jú ilé àlejò ṣíṣe aya títọ́jú ọmọ títọ́jú àjò lílọ ńgbéyàwó ṣíṣe àrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èwo ni wọn kì í ṣe tán wọ́n sì dìjọ́ máa ń ṣe papọ̀ ni. ó lè ṣe níjọ́ mìíràn kí Àdìó àti Àbẹ̀ó sọ pé àwọn ń gbé ara wọn níyàwó tí àwọn ẹlẹgbẹ́ wọn ó sì máa kọrin ẹlẹ́gbẹ́ ìyàwó tẹ̀lé ìyàwó pé àwọn ń sìn lọ sílé ọkọ rẹ̀ ni. ojú àgbàrá náà ni wọ́n ó fi erùpẹ̀ kọ́lé tọkọtaya sí. wọ́n wá yọ káà àti yàrá oríṣiríṣi bẹ̀ wọ́n sì lè máa tọ́ka yàrá ìyàwó sí nínú ilé náà. bí aré ojú àgbàrá ti rí nìyí o tọkàntọkàn ni wọ́n fi máa ń ṣe é a sì máa jọ àwọn aláré náà lójú. Àdìó àti Àbẹ̀ó fẹ́rẹ̀ ta ẹlẹgbẹ́ wọn yọ níbi aré wọ̀nyí
pàápàá lórí ìtọ́jú ilé, ìtọ́jú ọkọ, ìtọ́jú aya, ìtọ́jú ọmọ àti iṣẹ́ ṣíṣe. Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tọ́mọ wò wọ́n lọ́ọ̀kan ti máa ń sọ bí ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ wá. èyí nìkan kọ́ ni ìwà Àdìó àti Àbẹ̀ó ńgbà tí wọ́n ṣeré ojú àgbàrá. ẹnìkan ò lè sọ ohun tí ó fà á, ṣùgbọ́n gbègbè fà ìkara wọn àtẹ̀lé ni wọ́n ṣe é síra wọn. ọjọ́ kan náà ni wọ́n máa ń jókòó ṣeré níbẹ̀. bí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ tí ẹnìkan bá fẹ́ bá Àdìó jà, Àbẹ̀ó yóò gbèjà rẹ̀. bó ṣe Àbẹ̀ó ni wọ́n bá jà, ìjà di ti Àdìó. bí wọ́n bá ń jẹ nǹkan kan, wọ́n máa bùn ara wọn jẹ. bí ọ̀kan bá sì ṣẹ̀ tí ògbé rẹ̀ kọjá sí ojú àgbàrá tí ọ̀nà, èkejì rẹ̀ a sì máa bá a sunkún. nǹkan wọ̀nyí mú àwọn ẹlẹgbẹ́ wọn yòókù gbàgbọ́ pé tẹ̀gbọ́n-tàbúrò ni Àdìó àti Àbẹ̀ó, pàápàá nítorí ìlà ojú wọn tó papọ̀, nítorí títẹ̀lé tí wọ́n máa ń tẹ̀lé ara wọn kiri bí ìgbà tí ẹyẹ olóògbòrò bá ń tẹ̀lé ọkọ rẹ̀ káàkiri aginjù, àti nípa gbígbè tí wọ́n máa ń gbèjà ara wọn bí ẹnikẹ́ni bá ń bẹ ẹnìkan jà. bẹ́ẹ̀ ni jíjọ lásán wọn jọra wọn o, wọn kì í ṣe ọmọ agboolé kan náà débi tí wọ́n jẹ́ ọmọ inú ìyá kan náà, ṣùgbọ́n ọmọ àdúgbò kan náà ni wọ́n. Àbẹ̀ó lórúkọ ìyá Àdìó ń jẹ́, ńgbà tí orúkọ bàbá Àbẹ̀ó ń jẹ́ Àdìó. ọ̀rọ̀ orúkọ àwọn ọmọ náà tọ́jọ́ ti àwọn òbí wọn àti ohun gbogbo tí ń ṣe ti àwọn ọmọ náà tọ́jọ́ra wọn bí ẹ̀jọ́. ńṣe ni àwọn òbí wọn pẹ̀lú ní kàyéfì. ńgbà tí òye ti yé àwọn ọmọ náà sí tí wọ́n sì ti fi eré orùpẹ̀ ojú àgbàrá sílẹ̀, làwọn òbí wọn dìjọ sọ̀rọ̀ pọ̀ pé ó yẹ kí àwọn tọ́ wọn sọ́nà lórí bó ṣe yẹ kí wọ́n máa pera wọn. wọ́n pe àwọn méjèèjì kalẹ̀, ń pàṣẹ fún wọn pé láti òní lọ ẹ gbọ́dọ̀ pera yín lórúkọ mọ́ o, kó má bàa dàbí ẹni pé ẹ ń pe àwa tí a bí yín lórúkọ. ohun èèwọ̀ gbáà ni èyí jẹ́ nílẹ̀ Yorùbá. ẹnìkan ní ìwọ Àdìó má pe Àbẹ̀ó ní Àbẹ̀ó mọ́, bó bá pè bẹ́ẹ̀ ìyá rẹ̀ lọ ńlá akọ mọ́ lórí. ìwọ Àbẹ̀ó náà ò gbọ́dọ̀ pe Àdìó ní Àdìó mọ́ o, bí ó bá sì bẹ́ẹ̀ bàbá rẹ̀ lọ ńlá orúkọ mọ́ lórí. olóòkọ ní ká ẹ máa pera yín. Àdìó béèrè, ó ní kí ni wọ́n ń pè lólóòkọ. onítàn ń ṣàlàyé pé ẹni tí ń jẹ́ irú orúkọ kan náà pẹ̀lú ẹlòmíràn ni wọ́n ń pè ní olóòkọ. olóòkọ ní ká ẹ máa pera yín látòní lọ sẹ́ gbọ́. àwọn méjèèjì ní àwọn gbọ́. nítòótọ́ ni òye ti ń yé Àdìó àti Àbẹ̀ó sí i tí wọn ò sì ṣeré erùpẹ̀ mọ́. Àdìó ti ń tẹ̀lé bàbá rẹ̀ lọ sí oko, Àbẹ̀ó sì ti ń tẹ̀lé ìyá rẹ̀ lọ sí ọjà, ṣùgbọ́n wọn ò yé máa pera wọn ní ọkọ àti aya ara wọn. bí àwọn obìnrin ilé bá fẹ́ tọ́ wọn lẹ́ràn tàbí bá wọn jìyà kọ, wọn á ní Àbẹ̀ó wàá lọ bá wa ra nǹkan wá lọ́jà. bí Àbẹ̀ó bá lòun ọ lọ, wọn láwọn ò ní jẹ́ kó fẹ́ Àdìó mọ́, àwọn ò sì ní jẹ́ kí Àdìó ọ̀fẹ́. ni Àbẹ̀ó bá bẹ̀ wọ́n, ni Àbẹ̀ó yóò bá máa bẹ̀ wọ́n tí yóò sì sáré lọ síbi tí wọ́n bá rán. bákan náà làwọn obìnrin ilé Àdìó máa ń fi irú nǹkan kan náà halẹ̀ mọ́, tóun náà yóò sì máa jíṣẹ́ fún wọn kí wọ́n bá lè jẹ́ kí ó fẹ́ Àbẹ̀ó. èyí gan làwọn obìnrin ilé méjèèjì rí o, tí wọ́n kúkú fi rán ọ̀rọ̀ náà mọ́nu, tí wọ́n sì ń pè wọ́n lórúkọ, tí wọ́n ò sì pè wọ́n lórúkọ mìíràn ju ọkọ Àbẹ̀ó aya Àdìó lọ. bẹ́ẹ̀ ni wọ́n ṣe títí àwọn onítàn fi sọ́ di ìjà mọ́ wọn lọ́wọ́. òye ti yé wọn sí ní àkókò yìí. ìnáwó kan ṣẹlẹ̀ nílé àwọn Àbẹ̀ó, bàbá Àdìó sì lọ kí wọ́n ń bẹ̀. Àdìó ló bá mú àbùradà lọ́wọ́ tẹ̀lé lọ sí òde náà. ọ̀rẹ́ ni bàbá Àdìó àti bàbá Àbẹ̀ó jẹ́. wọ́n dé òde, wọ́n fi wọ́n jókòó. Àbẹ̀ó ń kọjá lọ ní àkókò náà kò kí Àdìó. obìnrin ilé wọn kan ṣàkíyèsí èyí, ó ní Àbẹ̀ó ó kí ọkọ rẹ ní. Àbẹ̀ó fa ìbínú yọ lẹ́sẹ̀kẹsẹ̀, ó kìlọ̀, ìyá alágbèrí ṣọ́ra rẹ o, ọkọ wo ló fi mí fún? ìyá alágbèrí béèrè, ọ̀fẹ́ Àdìó mọ́ ni, ṣé bọ́n lọ́jọ́ kọ́ yìí tàbí wọ́kọ́ lọ́wọ́ wá? Àbẹ̀ó ní gbẹ́nu ẹ̀ sàn, ẹlẹ́nu pẹrẹbẹ bí ẹnu ẹja. ìyá Àbẹ̀ó gbọ́, ṣé nítòsí ibẹ̀ lọ́wà? kí ìyá alágbèrí ó tó lè sọ̀rọ̀ ó kétò, Àbẹ̀ó tá ló ń bú? ó ń bú obìnrin ilé, ó dáràn lónìí. pẹ̀lú òbínú ni ìyá Àbẹ̀ó fi kọ́ bí mọ̀nàmọ́ná wá síbẹ̀. ó kì Àbẹ̀ó mọ́rẹ̀, ó ń gbà ní ìgbàkúgbà, ó ń tì í ní tìkùtì, kò tiẹ̀ béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀. ó tì í lulẹ̀, ó ń fẹnu rẹ̀ gbolẹ̀, ó ń sọ pé tó fún un. ó tún sọrú rẹ̀ mọ́, ó ń fi ẹnu rẹ̀ gbolẹ̀. Àbẹ̀ó ṣe tó fún un, ẹkún ló ń sun wọ̀rù, tó ń sunkún rojọ́ pé ó ń pè òun láyé olóko lọ́jọ́ kó òun ó bu mí ní òun fọlọ́kọ. Ọlọ́run ní jẹ́ kémi ò fọlọ́kọ ní tèmi o. bàbá Àdìó gbà á sílẹ̀. bàbá tiẹ̀ náà ti dé ní àkókò yìí. bàbá rẹ̀ wádìí ọ̀rọ̀, ìyá rẹ̀ rojọ́ fún un, ó ní kí eléyìí máa ka èébú ara obìnrin ilé, ta ló fẹ́ fi jọ? ọmọ ilé yìí kan ò mọ èébú òmìnire,
òun ló jẹ́ kí n fẹnu rẹ̀ gbolẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá rẹ̀ ní ó yẹ kí ìyá rẹ̀ ó bá wí jù bá ń lọ. Òun náà nawọ́ sí òkè àjà ó fa àtòrí kan yọ. Ó fẹ́ ka bò Àbẹ̀ó mọ́jú ó ta pẹ̀rẹ̀ síta. Bàbá rẹ̀ tàka sí i. Ìyá alápẹ̀rí ń bá gbìpẹ̀. Bàbá Àdìó náà dá sí i, wọ́n pè é wọlé. Bàbá rẹ̀ béèrè ṣé ó tún bó obìnrin lé mọ́. Àbẹ̀ó dáhùn ní n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láéláé. Gbogbo wọn panupọ̀ dáríjìn. Ìyá alápẹ̀rí ṣàwàdà wọ́n ló sì máa ń sunkún o. Mo bá sọ pé Àdìó ò ní fẹ́ o kò wá yé wa mọ́ o. Tó o bá sọ pé ìwọ kò wá yé wa mọ́ o tàbí ó ti kọ Àdìó sílẹ̀ ni. Àbẹ̀ó ò sọ̀rọ̀ kí wọ́n mọ̀ bá tún sọ pé kinní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́. Ṣùgbọ́n bàbá Àdìó sọ̀rọ̀ ó ní ọmọdé ní í ṣe ọmọ mi náà ni yóò kúkú fẹ́. Àdìó lọkọ rẹ̀ lọ́jọ́kọ́jọ́ ẹnìkan kì í bá yéméyémé dùn mí. Wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ náà. Bàbá ní kí Àbẹ̀ó lọ sọ fún ìyá rẹ̀ pé kó gbóúnjẹ àlejò wá. Àbẹ̀ó lọ, ìyá alápẹ̀rí tẹ̀lé. Bàbá Àbẹ̀ó kọjú sí bàbá Àdìó ó ní mò ń lọ síbi táwọn àna mi jókòó sí. Bí wọ́n bá gbóúnjẹ yín dé kẹ́ ẹ jẹun dáadáa o. Ẹ má jẹun bí àlejò. Òun lọ kúrò níbẹ̀. Báyìí la parí orí kìíní àrò mẹ́ta àtọ̀run wá. Orí kejì láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ń bẹ ọ̀rọ̀ ọjọ́ kìíní ṣe Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Ẹ má gbàgbé ẹ má kó lórí ìkànnì yìí láì sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí láti jẹ́ kó zẹ́ tí mo rí iṣẹ́ yá. Bákan náà ni ẹ̀bẹ̀ tí mo máa ń fi síwájú yín pé kí ni ẹ má máa skíìpù ìpolówó ọjà tẹ́ bá ń bá pàdé lórí àwọn ìkànnì mi. Ẹ fi eléyìí ẹ fi ṣe kóríyá fún mi. Ẹ fi eléyìí ẹ fi kún mi lọ́wọ́ bóyá lọ́wọ́ báyìí àbí lọ́jọ́ iwájú. Ọlọ́run ó ràn gbogbo yín lọ́wọ́. Bákan náà ni ohun tí mo sọ síwájú wípé ànípẹ́ sọ ìwé aládùn kan tá a ti kà sẹ́yìn tí gbogbo yín gbádùn tẹ́ ló dùn mọ́mọ́. Ànípẹ́ sọ di eré àgbéléwò lágbára Ọlọ́run níbi tá a ti nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn àti pàápàá ẹ̀yin tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ polówó nínú ẹ̀ tàbí ẹ̀yin tó wù yín láti ṣe onígbọ̀wọ́ ẹ̀ tàbí ẹ̀yin tọ́kàn wù yín láti kún wa lọ́wọ́ kó lè bá tètè jọ kó lè bá tètè ṣeé ṣe. Ọlọ́run ràn yín lọ́wọ́ láti ràn wá lọ́wọ́. Tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ìwé tí mo ń sọ nípa rẹ̀ òun náà ni àparí inú láti ọwọ́ ẹ̀gbọ́n mi bàbá mi Kọ́lá Òní. Pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run òǹkọ̀wé bọ̀dá mi Kọ́lá Òní wọ́n ti fún mi ní àǹfààní wípé mo lóore ọ̀fẹ́ láti sọ di eré àgbéléwò. Ọlọ́run ní pín nípa lágbára Ọlọ́run. Ẹ kàn sí mi tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò àṣeun.